Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Explanation don't kill you, dear. tí Wunmi bá rí ewúrẹ́ this time around, I'll explain fún. Tó bá rájá, ó máa explain fún. Tó bá rẹ́ran, she go explain tire. Nígbà yẹn, ẹyẹlé ló ń bá tẹsẹ̀ bọ̀. I don't told anybody explanation. But now, you hold bingo explanation. You hold monkey explanation. Only explanation wèrè. Olóbùkú DNA lọ́dí ó lọ ṣe. Sórí ẹ tó bá ti yá ẹ tí gbogbo radio station àti TV station tó bá tán ní Nàìjíríà tó bá tán láyé. Wàá tún gbọ̀run lọ, wàá tún ṣì máa lọ ọlọ́ọ̀ni explanation. Wo explanation tó máa pẹ́ tó bá ti ṣe tayé tán tó bá ti dénú náà jáàná mọ̀. Wọ́n á tún bẹ̀rẹ̀ lọ́ọ̀ pé kílẹ̀ tó pa Liam and kílẹ̀ tó pa Mohbad. Wàá tún bẹ̀rẹ̀ explanation continue tó bá ti dé iná keje. I don't know but ẹjọ́ English mi ń takora wa. I don't really. Which Wunmi iye eyín Liam litit ó dà ń pẹ́ títí náà lẹ́yìn ní English litit ọmọ òṣì olórí bí orí egbére ọmọ wá dàbí ọmọ wọ Fàrídà mọ́ ẹ lọ́wọ́ ìwọ gan òkèlè ẹ̀bà kò dénú ẹ ó jẹun fẹ̀lú fọkànbalẹ̀ ó Liam gan kò gbádùn ayé ẹjọ́ ráre kiri orí social media Liam gan explanation fún wọn bẹ́ẹ̀. Liam gan sọ nǹkan tó mọ̀ pakú Mohbad pé ojú òun ló ṣe pa o. Liam to dey explain say I dey there I see blood when Mohbad blood kò ní sọ my daddy because bàbá ẹ̀ kọ́ ó ní when Mohbad blood dey everywhere ẹ mú ẹ̀jẹ̀ ọmọ lọ́wọ́ ẹ fọ́n sí everywhere blessing ò ní ṣoríire. Ọgbà is not funny now. Òun ọmọ bá ní ká má dragi Liam ẹ jẹ́ ká fílẹ̀ ọmọ kékeré. Ṣé kò ṣe torí Liam lọ ṣe pa Mohbad ni? Wunmi said it now. Ó ní ọ̀pá Liam torí Mohbad torí Liam. Bàbá rí mi sá ọmọ kékeré. Ọmọ kan ọmọ náà. Ọmọ tó ń pààyàn torí ẹ̀. Ìwọ Liam sórí iná 7 ó sọ pé àlùjànnà heaven 7 ni àti iná jahannama 7 ní méjèèjì wàláhì tàláhì torí ìwọ àti Wunmi Ọlọ́run máa increase ẹ̀ sí 52 iná 52 last one pátápátá lẹ́ máa fi yín tẹ́lẹ̀ kòkó àgbo ni nínú iná. And Mr. Tunji long time ọmọ tí bàbá ò lè clean wàláhì tàláhì àwa ní Mohbad ò béèrè DNA ṣó fẹ́ béèrè pa ni Mohbad béèrè DNA náà ojú ẹ̀ ò kúrò lára báàgì yẹn ok gbé máa kó nǹkan máa gbé lọ máa rà mí ok ẹ má bínú ẹ̀yin tèmi jọ ọmọ tí bàbá kò lè claim even Wunmi gan fúnra rẹ̀ kò mọ pàtó ẹni tó ní Liam Ọlọ́run tó bá mọ̀ bọ́ síta kò wá sọ pé lágbájá báyìí ni bàbá ẹ̀ wàláhì tàláhì sí mọ́bìlẹ̀ Liam máa pa ẹ́ báyìí tó bá là á ké mú ẹ lórí tán ayẹ̀ṣẹ̀ wàá ṣára ẹ̀ ọ̀nà ti fún ẹ nílẹ̀ tún pé kà nílẹ̀ kìyín kò fi property Mohbad lójú abẹ́gán dára. Wẹ́wò Veron God bless you Veron. Mo like Veron kò kí ń take nǹkan easy rárá ẹ má bínú ooru ti fẹ́ pa mí. Fáànù ń dún ooru tún mú mi kò easy. Veron kò kí ń mú ní kékeré rárá Veron ni ẹ wá ń bímọ mi ṣé property Mohbad ó jọ property kéékèèké ni tẹni kí Wunmi filẹ̀ ẹ máa fún nílé 2 acre ní Lẹ́kì àbí 2 plots dẹni
ṣe rí 2 plot tẹ fẹ́ fún Wunmi ní Lẹ́kì yẹn ní property yẹn ó kò dàbẹ́ ni pé kẹ́ fi ṣíbí kẹ́ fi bu omi sódò kò ń ṣe bí kéèyàn ju pure water sódò kẹ́ fi ṣíbí bu omi ó easy ni Wunmi ò kúrò bẹ́ẹ̀ a fẹ́ pa lórí social media kò torí ẹ̀ lọ ta ní property Mohbad ká mọ̀ pé ogún ni Wunmi ṣìṣe wà life ẹ̀yin tèmi ẹ̀jẹ̀ ń jayín ogún ni Wunmi ṣìṣe wà life tó bá tún rántí ogún yẹn kò ní lè mú snapper a máa wò pé kí ni ìpọ̀jù kí n para mi lọ màá gbá búlì yẹn bẹ́ẹ̀ ẹ jẹ́ kó búlì mi màá tèkì ẹ̀ bẹ́ẹ̀ tá bá búlì mi tán màá fowó yẹn túnra ṣe wàhálà ìtàlà yẹn tó yọ. Happiness, my mom, that is my lovely mom. I tell her, my mom, welcome. Nítorí Yomi àbúrò àti orí Yomi ni kò ní lè para ẹ̀ toró yẹ kí Wunmi ti gbé májèlé jẹ tipẹ́tipẹ́ but tó bá rántí iye property tó wà nílẹ̀ á wò pé kí ni yìí ò easy owó yìí òun ni kò ṣe jẹ́ kó jẹ májèlé so kí la wá ń bára wa fà Wunmi èèyàn kan wà lóun máa fún Liam àti ọmọ ẹ̀ àti Wunmi ní ilé ní Lẹ́kì ilé 2 plots àbílẹ̀dẹ̀ ni tí wọ́n tiẹ̀ tí kọ́ madam tó wó bá yín lọ́wọ́ ẹ lọ fún ọmọ aláìníyá àwa wà ń bí àwọn oníyá o ẹ fẹ́ mi nílé 2 plots ẹ rí mi tí yà ń jẹ mí báyìí ẹ fún mi nílé 2 plots Wunmi tó lówó jù yín lọ lẹ́fẹ́ fún nílé 2 plots. Any please ẹ bá mi pa tap ẹ bá mi ṣe ẹjọ́ èmi tí yà ń jẹ mí lójú méjèèjì ẹ rí bórí mi ṣe gbẹ bí orí Liam ó tóbi ń tiẹ̀ orí ni Liam ń jẹun sí ó jẹ gò òṣìṣẹ́ láre ó jẹ òwọ́nú bá dì torí kìkì orí ni orí labí gbà ní orí labí of Lẹ́kì. Ojú abẹ God bless you àṣírí yá máa bò kò ní tú I love you ṣẹ́rí Wunmi tiẹ̀ Ọlọ́run ti bless ẹ̀ àwa tí yà ń jẹ àwa online beggar àwa ní ká fún nílé ní Lẹ́kì ojoojúmọ́ fún máa yìnyín wàhálà èmi ní kúrò ní ṣọ́ọ̀ṣì má lọ jókòó pa sí ṣọ́ọ̀ṣì torí yín má máa ṣàdúrà fún yín èmi ní kẹ́ fún nílé ní Lẹ́kì lẹ̀ Wunmi ò ní dẹ̀. Wunmi ní owó ju bedwin nánú lé yín lọ ajé. Wunmi ní owó ju bedwin nánú lé wọn lọ so bí ẹ̀ka tọ́pọ̀ bá fún Wunmi lé ní Lẹ́kì kó fi property lè Mohbad sílẹ̀ billions lọ́wọ́ woman Mohbad ń sìn millions mo yẹ views lásán tó rí ní ìgbà tí ó kú ẹ má máa sọ báyẹn mọ ọmọ mi ṣe gbọ́ tẹ́bà dẹ̀ fún mi kó má dà yín pé torí mo fẹ́ gba ilé yìí tẹ fún mi ní Lẹ́kì kó má dà yín pé ojú mi wọ̀ lóòótọ́ owó ni ẹ try kó má dàbí ẹni pé ojú mi ti wọ̀ jù ni mo ṣe ń tẹnu mọ́ ẹ lọ jókòó ṣe rí owó yín tílé yẹn tẹ́ bá rí pé bí yóò ti ń mì àbámọ̀ lẹ fi kọ́lé yẹn ó need amendment ó need adjustment ẹ tà á kẹ́ fowó ẹ̀ mú kókó ó dàbí ẹni pé ń dín àní màmá ojú abẹ. ẹjọ́ ta ló morúkọ oúnjẹ Indian ẹ lọ ta lẹ́yìn kẹ́ máa fowó ẹ̀ jẹun. mọ́mí mo rí àwọn fámìlì Kàrímọ́ kan bí lẹ́ẹ̀kan bó ṣe wọlé ló ṣe sábọ̀ tàbó kan rẹ́rìn ni so mọ́mí ṣe kí ni wàláì mọ́mí rò bóyá Mohbad property kéré nínú ayé ni ọmọ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ̀rí tí ìyá Wunmi tó ń lọlé bàbá alájà lójoojúmọ́ tí Kàrímọ́ fẹ́ kú Kàrímọ́ rojọ́ lórí property yìí ó tọ̀ sára ó rojọ́ ọrùn ẹ̀ fò jáde nínú aṣọ ṣé property yẹn kéré ni Kàrímọ́ tó jẹ́ pé next show báyìí ìgbẹ́ ló máa yà property Mohbad ti ń sin gbogbo wọn níwín ó ń ya gbogbo wọn ní wèrè ẹ má yẹ kó yà yín lẹ́nu tí Kàrímọ́ bá ń ṣe live show tó bá yàgbẹ́ sára property yẹn ló ń dà wọ́n láàmú. wàhálà kò easy Mr. Tunji long time bro wàhálà kò easy Wunmi wàá ti san kọ́tò mọ́ pákó Mohbad wàá ti wà níjẹ̀ in fact ọdún méjì ti kúrò nínú prison ẹ̀ tó bá jẹ́ 20 years ni akọ̀kù 18 years tó fẹ́ lò ó wá ń dìlé ara ẹ̀ ṣé God protection you don't get what I'm saying ṣá
Wunmi á ti lò 2 years kúrò níbẹ̀ Ọlọ́run àkọ́kọ́ 18 years ni tó bá jẹ́ pé 50 ló fẹ́ fún ẹ wá ti lò 2 years á kù 48 years so kí ló wá ń darí ẹ láàmú fún láti jẹ tó lọ sí prison kó rọra gbàbẹ lọ jẹ́jẹ́ èmi á máa bẹ tọ́ Liam torí ìyá Mohbad ò lè tọ́ ẹjọ́ ń lọ ni a máa fún Liam náà ní prison tiẹ̀ náà kid prison baby prison because ìyá ẹ ló rojọ́ mọ́ ẹlẹ́sẹ̀ ó nítorí Liam ló ṣe pa Mohbad ìyá ẹ ló rojọ́ mọ́ ẹlẹ́sẹ̀ Liam ìwọ náà lọ sẹ́wọ̀n o. Wunmi ló rojọ́ mọ́ ẹlẹ́sẹ̀ Wunmi said they kpai Mohbad because of Liam ó ní kú Mohbad ikú ẹni Mohbad gbà kú so Liam ẹ̀wọ̀n tiẹ̀ baby prison má fọ́ you go join them for prison tẹ́ bá ti ń competition Liam náà ni Liam náà criminal òun náà competition Liam torí criminal ni bàbá rí mi sá ọmọ àlè ọmọ tó ń pe bàbá lọ sọ́run Wunmi ló sọ ó nítorí Liam ló ṣe pa Mohbad so ká wá sọ pé àgbájọ ọwọ́ lẹ fi pa Mohbad imagine that blessing that useless girl that naughty girl ojú ogun sínú kíní àbúrò ẹ̀ tó jẹ́ pé àbúrò ẹ̀ fúnra rẹ̀ òun ló rán school tó fi jáde blessing èmi ò sọ pé ìwọ ni o because mi ò mọ̀ ẹ́ náà dáadáa nígbà tó dẹ̀ gbé picture ẹ̀ wá náà kò sẹ́ni tó mọ̀ kò lọ viral báyẹn bọ̀ kò gbúdọ̀ jẹ́wọ́ lójú kíní yẹn sínú casket Mohbad kó fayọ̀ kúrò nú ayé rádaràda léwé ọ̀lẹ máa ń ṣe lẹ́yìn táráyé bá jẹ ọ̀lẹ́nú ẹ̀ tán ìgbẹ́ máa ń ṣòfò ní lákìtàn blessing tó bá jẹ́wọ́ lójú kíní yẹn sínú casket Mohbad lóòótọ́ ó máa ṣòfò nú ayé ni o tọmọtọmọ ni mo fún ẹ o rádaràda léwé ọ̀lẹ ń ṣe tá bá jẹ ọ̀lẹ tán a máa jù síta ni táyé bá lò ẹ́ tán ó máa tarí ẹ sí gbó ní blessing tó bá jẹ́wọ́ lójú sínú casket ẹ̀ imagine irú family bí tí Mohbad ti yàn imagine inú ẹbí tí Mohbad ti jáde imagine àwọn èèyàn bútọ́ rọ̀gbà yìí ọmọ yẹn ká kí ni ẹ̀ṣẹ̀ Mohbad ẹ̀yìn tèmi mò ń béèrè lọ́wọ́ family Mohbad mo ò rẹ́ni dá mi lóhùn ó dẹ̀ ń fọ́ mi lórí kí ni ẹ̀ṣẹ̀ Ọládìméjì Alọ́ba Promise tó fi jẹ́ pé ikú ló deserve welcome go inside tó fi jẹ́ pé ikú lọmọ yẹn deserve kí lẹ̀ṣẹ̀ kí l'Ọládìméjì ṣe fún yín ṣé wọn kì í ṣoore ló ṣeré fún yín ni tó bá tiẹ̀ jẹ́ pé Mohbad Ọládìméjì ó ṣèyí ní ẹ̀ṣẹ̀ kan àbí kejì lo ọ̀rọ̀ Ọlọ́run tó ní bínú má ṣe ṣẹ̀ má jẹ́ kí òòrùn kó wọ̀ bá bínú nínú ẹ̀ ṣèdájọ́ ẹrú Ọlọ́run lọ́wọ́ ara yín ẹ̀jẹ̀ Mohbad ń béèrè fún ẹ̀san Wunmi eléyìí tó ń ṣe yìí kò ń ṣe igbe ní ìgbà tí ẹ̀san bá ti dé fúnra tiwọn náà mọ̀ pé ẹ̀san ti dé kódà gbogbo yìí tàn ṣe lórí social media yìí à ń ṣeré ni irú kú tí Mohbad kú tó fi gbogbo ayé bí ẹ̀san yẹn ṣe máa fi gbogbo ayé nìyẹn tí gbogbo ayé gan mọ̀ pé ẹ̀san ti dé ó dẹ̀ ti dé o in fact o ti you've done with what you are doing I love you my baby. Clap for yourself. Don't sit down. I'm doing my show. Don't come here. Má gbé sí camera. Olóbùkú lọ́wọ́ tó wà bí ọ máa gbé hànú ni. Èmi ò dẹ̀ fọ́. Torí pé mi ò ṣèbàjẹ́ fún anybody. Kódà téèyàn bá gbé mi, kó gbọ́mọ mi, kó ṣépèlé lórí. Bíbélì sọ pé ẹni tó pààyàn nípa idà la máa fi pa. Ẹni tó bá ń ṣépè fún tó bá jẹ́ àdúrà ló tọ́ sí bí ẹ bá ń ṣépè ẹ kàn ń ṣe làálàá lásán ni àdúrà Ọlọ́run ló máa bá
so therefore èmi mi ò fọ́ tí pick caption yẹn bá gbé anybody inú ẹbí mi ó gbé nìyẹn. As I was saying, kí ni máa boko lọ fà kí ni máa fà já success is here.